orúkọ tèmi ni Balógun Àbá Ọ̀dọ̀fin nílùú Ìṣẹ̀yìn, ọ̀rọ̀ Yorùbá TV. Báwo ni ẹ ṣe rí Ọ̀ṣun Òṣogbo Festival 2025 sí? Mi sì wá bírí bẹ gbogbo ibi tó kù tí àwọn ọ̀rúnmọlẹ̀ wà làwa ti dé. Bó ní ìtẹ́mi wá lọ́dún yìí, kò sí nǹkan tó tó pé kí ọmọ Yorùbá kórí wá pé ká padà sí normal senses wa. Kò sí nǹkan tó tó kí àwọn ọmọ kóòtù òjíire káyé ṣèdàrẹ́ mọ́ lórí ẹ̀sìn àjòjì tó kó wá fún wa. Ọ̀ṣun Òṣogbo is the best in life. Kò sí béèyàn ṣe máa débí tí aburú tó ń ṣèyàn tí ò ní kúrò lára èèyàn. Àwọn ń kówó lọ Saudi, à ń kówó lọ Jerusalem bí ìgbà tó ṣépè fún yàn ni, bí ìgbà tó gun ayé ń jàyàn ni. Ọmọ kóòtù òjíire èèyàn tó wá bílẹ̀ ní tèmi kà ó lé ní 10 million sà. Saudi ò gbàyàn 10 million, èèyàn bí 1 million sì máa kú. Kí ló ṣọpọlọ wa? À ń kó 20 million lọ ìlú onílùú. Ìlú tiwa láwa yìí, èèyàn kọ́kọ́ òkú bí látàárọ̀. Wọ́n sì tẹ̀yàn mọ́lẹ̀ ń bí ikú ò pa wọ́n. Òòṣà Saudi ló ń pa wọ́n, Allah ló ń pa wọ́n, òrìṣà ọ̀run ní. Fẹ́ni torí ẹ̀ bá pé bẹ́ẹ̀ nítorí pé a ní ìmọ̀, a wá ìtàn, nǹkan tó jẹ́ tiwa àwa parẹ́, Saudi làwa ń pọ́nlé. Kí ni bí ìgbìyànjú tẹ̀lé gba ìjọba fún bóyá kí wọ́n ṣe kí wọ́n tún jẹ́ kí Ọ̀ṣun Òṣogbo yìí kí wọ́n kọ́ ló jẹ́ kó gbòòrò dáadáa sí? Ìgbìyànjú tá a lè gba ìjọba ni pé kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn babaláwo, kán fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọmọ kóòtù òjíire, kán bá wa ṣe kínní, kán bá wa modernize ẹ̀ kó nítumọ̀ jù báyìí lọ. Ó nítumọ̀ o, bẹ́ẹ̀ adébẹ́ kó tún pariwo sí jù báyìí lọ kí gbogbo àgbáyé máa wá kí ìlú yìí, owó tí ìlú yìí sì generate láti bí 5 days sẹ́ni over 100 million ní Ọ̀ṣun táwa yìí sì máa generate. So definitely tí Saudi bá lè máa generate àdúró owó báyẹn, kí ló ṣẹlẹ̀ sáwa náà pẹ̀lú nǹkan tá a ní yìí? Saudi ò dẹ̀ ní nǹkan tó fẹ́ fún wa, so bó ṣe rí nìyẹn. Kí ló kọ́ nílẹ̀ kan sísà? Èmi náà ń pè lọ́rọ̀ Yorùbá TV lórí afẹ́fẹ́, Balógun Àbá Ọ̀dọ̀fin nílùú Ìṣẹ̀yìn. Ẹ ṣé gan-an sir. Yes, sir. Thank you.